Èdè àìyedè àti ìjà ó ti bẹ́ sílẹ̀ láàrin àwọn adarí ẹ̀sìn ìsìláàmù ní ilẹ̀ Yorùbá, pàápàá láwọn ìlú bíi Ìbàdàn, Ògbómọ̀ṣọ́ tó jọ wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara tí wọ́n kà mọ́ra àárín gbùngbùn ilẹ̀ Haúsá, pẹ̀lú bí àwọn àáfàá bá ṣe ti ń gbéra wọn lọ sí ilé ẹjọ́ báyìí o, tó sì jẹ́ pé ọ̀rọ̀ kan ṣoṣo tí àwọn mùsùlùmí káàkiri ilẹ̀ Yorùbá tí wọ́n ń sọ ni wípé ó yẹ kí gbogbo àwọn adarí ẹ̀sìn náà kí wọ́n tètè pe àwọn tí ọ̀rọ̀ kàn sí àkíyèsí kán sì bá wọn parí ẹ̀, nítorí pé ilé ẹjọ́ tí wọ́n ń wọ́ra wọn lọ kì í ṣe nǹkan tó bójúmu. Ǹjẹ́ kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan-an tí àwọn mùsùlùmí tó fi ń fi ẹ̀dùn ọkàn wọn hàn sí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí? Ó máa ní ìjà burúkú tó ń ṣẹlẹ̀ láàrin gbajúmọ̀ àáfàá ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni Sheikh Taofeek Akeugba Gold àti gbajúmọ̀ àáfàá obìnrin ìlú Ìbàdàn ni èèyàn Alhaja Kafilat Kaula, débi pé ọ̀rọ̀ ọ̀hún ó ti dé ilé ẹjọ́, èyí tí ó jẹ́ kí wọ́n tiẹ̀ fi Alhaja Kaula Kafila sínú ọgbà ẹ̀wọ̀n Òkè-Kúrá ní ìlú Ìlọrin. Ẹ rántí pé ó ti ṣe díẹ̀ tí ìjà tó ti wà láàrin Sheikh Taofeek Akeugba Gold àti Alhaja Kafilat Kaula, débi tí Sheikh Taofeek Akeugba Gold ó fẹ̀sùn ìbanilórúkọ jẹ́ ó fi kan Alhaja Kafilat Kaula. Ọ̀rọ̀ yìí ni wọ́n sì ń fà títí tó fi dénú ọ̀sẹ̀ tá a wà yìí, tí wọ́n lọ sí ilé ẹjọ́ Upper Area Court tó wà lágbègbè Gànmọ́ ní ìlú Ìlọrin ìyẹn ní ìpínlẹ̀ Kwara. Débẹ̀ sì ni adájọ́ ni ó ti ní kí wọ́n lọ fi Alhaja Kafilat Kaula sínú ọgbà ẹ̀wọ̀n Òkè-Kúrá náà nítorí fídíò kan tí ó ṣe tó ti bú adájọ́ àti agbẹjọ́rò kan. Ṣá o, àsìkò tí eléyìí ń lọ tó ń jà rìnrìn tí àwọn èèyàn sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára, ìní míì mà tún ṣẹlẹ̀ nígbà tí ọ̀kan lára àwọn àáfàá pàtàkì ní ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara, ìyẹn Sheikh Abu Sharif ti agboolé olówó ní agbègbè Gàmbàrí ní ìlú Ìlọrin, tí ó mà tún gbé gbajúgbajà àáfàá ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni Dókítà Sharof Gbadebo Raji, tó gbé òun náà lọ sí ilé ẹjọ́ Upper Area Court tó wà lágbègbè Gànmọ́ kan náà. Sheikh Abu Sharif ó fẹ̀sùn kan Dr. Sharof Gbadebo Raji àti àwọn mẹ́ta míì, ó ní wọ́n yẹ̀yẹ́ ìlú Ìlọrin nínú fọ́nrán kan tó gba orí ẹ̀rọ ayélujára. Bàbá náà jẹ́ kó di mọ̀ pé inú fọ́nrán náà ni wọ́n ti ń fi parọ́ mọ́ ìlú Ìlọrin pé àwọn ń bọ orò, àwọn sì tó ń ṣe ọdún ìjẹṣu, àwọn sì tó ń bọ sàárè ní ìlú Ìlọrin. Sheikh Abu Sharif ní gbogbo eléyìí kò sóòótọ́ nù ẹ̀, ó ní gbogbo ayé ló mọ ìlú Ìlọrin gẹ́gẹ́ bí ìlú ẹ̀sìn Islam, ìlú tó jìnnà síná tó súnmọ́ àlùjánnà, tó sì ní Dr. Sharof àtàwọn mẹ́ta míì tán fẹ̀sùn kàn wọ́n fẹ́ bà ìlú Ìlọrin lórúkọ jẹ́ ni. Ní báyìí ó ti di oníworo sí woro gẹ́gẹ́ báwọn ọmọ àsìkò ṣe máa ń dáṣà. Ìgbẹ́jọ́ ó ti fẹ́ bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ tí àáfàá náà pè, tó sì jẹ́ pé ní báyìí ìṣe ni ominú kọ àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá pé níbo ni ọ̀rọ̀ ń lọ tí ò sí ẹni tó lè bá wọn yanjú ẹ̀ kúrò ní ilé ẹjọ́, tó fi jẹ́ pé iwájú àwọn adájọ́ iná ń wọra wọn lọ láti parí wàhálà.